ẹ wo mo ṣáà sọ pé mo fẹ́ràn àwọn ọmọ mi tó bá ṣe wà ní prison kọ́ àbọ̀ mo kò tó ń plan for ló díẹ̀ ni ó ní lọ́dọ̀ yẹn ṣàwà síbẹ̀ pé gbóná transfer wo lọ ọ̀nà sọ pé àti wà lápẹ́ pé àwọn ọmọ tó ń transfer lọ kíní kan ní èyí wọn níbẹ̀ nígbà ìwọ̀n tó ń transfer lọ pé ó ní àwọn lẹ́wọ̀n tí wọ́n kó lọ sí ibi báyìí wọ́n ti transfer wọn lọ síbẹ̀ ló ń ṣàṣọ bẹ́ẹ̀ fún lọ́ọ̀yà yẹn ló ṣàlọ́ sọ fún ọkọ òun bí wọ́n ṣe wá òun nìyẹn. mọ́mí òun wọ́n ti sọ mọ́mí òun pé òun wà ní prison nínú wọ́n ní pé mẹ́ńtà tó ṣe òun ló tún ṣe òun o mo fi fòògùn sínú kí nígbà tí mo gbọ́ pé yẹn lóyún torí pé mi àti ẹjọ́ ń jà so ìyá mi ti believe pé mental ló ṣe ọ̀tá mi ìyá mi ò tiẹ̀ sọ fún wípé a prison bó lòun wà kí ìyá òun wá wo òun ìyá òun ò sọ pé ok ẹlẹ́mú mi lọ sí police station ẹ̀jẹ̀ torí wọn jẹ́ káwọn ìyá mi gbọ́ kódà kí ìyá mi tó mọ̀ pé mo wà ní kíní ó ti pẹ́ lóòótọ́ àmọ́ at least abẹ́ wọn máa dìde ó máa bá ọkọ mi ti pé ọkọ ọmọ ẹ̀jà àmọ́ ọkọ mi àti lọ sọ́dọ̀ mọ́ mi a fún wọn lówó a tẹ̀kẹ̀ gbogbo lé kò sí nǹkan tó kan wọ́n mi jìbìlì pé ó ṣe tó ń tọ́jú wa pẹ̀lú àbúrò méjì so àbúrò méjì kan ṣẹ̀gbọ́n nǹkan ti máa rí inú wọn ó kọ́ ẹyọ kan so kí là ń sọ ọ̀nkù wa náà dẹ̀ ń ṣe tiẹ̀ ìyẹn ló ń béèrè pé bó wá ní wọ́n gbọ́rọ̀ ọmọ ìdí bó náà gbọ́rọ̀ Olúwafẹ́mi dé bó náà ṣe kíní kan dé ni wọ́n ti yanjú ẹ̀ ọkọ ẹ̀ máa yanjú ẹ̀ ní ha ẹ lọ wò ó ní sọ pé kó máa wulẹ̀ wò ó rí ó máa lọ pọ́n ti gbé kúrò ní prison ibi tó wà okú gbé náà sọ́bà ẹ wo àǹtí Ṣeun okú gbé ni ó ní bó ń ṣe òbí tó ń wá yẹn òun wá sọ pé òun fẹ́ẹ́ rí àwọn ọmọ òun yẹn ó máa yẹn bá sọ pé kó máa wọ̀rẹ̀ àti ṣèkí ẹ̀ sọ pé kó máa wọ̀rẹ̀ kó máa rá àwọn ọmọ yẹn pé bó ṣe máa wá àwọn ọmọ yẹn òun máa ní kó wọ́n rí ó ní bó ṣe mọ́ ọmọ yẹn kéré kàn dé nìyẹn tó mọ sukú àwọn ó lóun mọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fún òun ní aṣọ táwọn muslim máa ń wọ̀ yẹn kì í mọ́ àrùn yẹn òun wọ̀ délẹ̀ òun wọ̀ socks òun wọ̀ shoes òun dẹ́ ṣe kí ni òun dé glasses ọmọ kíláàsì táwọn ọmọ ẹ wà òun sọ pé ọmọ kíláàsì táwọn ọmọ òun wà ní òkè kíláàsì làwọn òun sọ kíláàsì táwọn ọmọ òun wà ní òkè ọmọ kọ́kọ́ la máa fi ṣe nìyẹn ọmọ méjì la máa fi ṣe tó bá débẹ̀ wà lè rí àwọn ọmọ ẹ wà lè rí ọmọ obìnrin àtọmọ ọkùnrin ṣé wà lè rí wọn bẹ̀ ó ní ẹ̀yìn àbá ní ká ló bá teacher school wọn àbí ká ní ká kidnap wọn àti pín àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò le but ẹlòmíì ò láṣìírí tá a bá sọ fún nísìn ó lè sọ fọ́kọ ẹ̀ wípé wàá wù ọ́ tó máa sọ pé I see my mommy àti pé kínní so má ti kán rí ẹ Ọlọ́run ti gbọ́ kò ṣàfihàn ìfojú òun rí tó máa ti fojú òun rí wọn tó rí pé wọ́n wà òkè kò sí problem lórí bó ṣe máa wọn méjì lọ nìyẹn ọmọ kíláàsì yẹn ọmọ kékeré ní kíláàsì yẹn ló wá wà gbàtọ̀ òun oníbò ṣe rí ọmọ òun lóòkan báyìí olùsọ̀bí kò lọ di mọ́mọ́ wọn láti ṣe nǹkan fẹ́ràn wọn yẹn for the last time náà ni òun wò dáadáa wọn ni wow ọmọ yìí sí kíláàsì ló wà kí ni ẹ jẹ òun á sọ̀rọ̀ òun ṣèjọ òun pẹ̀lẹ́ òun á fọ ọkàn wọn yẹn òun mọ òun gangan òun wọ sọ́ọ̀kì wọ́ wọn bí lókè tó ṣe god ọmọ yìí fáyìn o ọmọkùnrin ló wá fáyìn báyìí oṣù ọmọ tó fáyìn jùlọ sí kíláàsì yẹn wọn á fọ ọkàn how are you ní fáyìn wọ́n tó fi mọ́mí òun fáyìn ní wọn fi bẹ́ẹ̀ àtúntò ní kíláàsì àwọn obìnrin yẹn òun ò lè ṣe bẹ́ẹ̀ fòbìnrin yẹn wọn bá gẹ́tì nǹkan tó ṣẹlẹ̀ nǹkan àwọn ṣe wọn ní gbàtà àwọn adébẹ̀ tó ń kọ́ gbé ọmọ yẹn náà wà níbẹ̀ kíláàsì tó máa wà nílé oníṣègùn tó bá ti dọ̀la kí fáwọn lákàá nọ́mbà wọn gbogbo a máa ṣòwò sí wọn nígbà wọn ṣe káwọn ọmọ yẹn tó lọ ìwọ náà ti rọmọ wọn sọ fún òun náà ò disturb ara wọn máa ń gbé ibẹ̀ nígbà tó yá gbà tí ó máa yẹ lóun tó bá fẹ́ jáde tó bá ti fẹ́ jáde ó máa wọṣọ yẹn tó bá ti fẹ́ jáde ó máa wọṣọ yẹn tó bá ti fẹ́ jáde ó máa wọṣọ yẹn ó wá bọ́ sí pé if you are going out ó máa wọ̀ inú òun á dùn pé oúnjẹ ráyè jáde nígbà míì ó máa lọ sí tòsílé àwọn gangan òun máa lọ sí tòsí màmá náà fẹ́ lọ ra nǹkan ṣe wọn ti bójú òun ti do glasses sójú wọn lè rí òun ìgbà míì wọn sọ pé òun fẹ́ jáde bó ló ń lọ ní òun kò fẹ́ jáde òun fẹ́ lọ wo èèyàn kan ni pé òun jẹ́ kẹ́ni ẹ rí òun kò fẹ́ rẹ́ ni ẹ pé bẹ́ẹ̀ ni ẹ ṣì wà ń bẹ̀ àti ṣèkínì ti máa mọ̀ pé ilé ọkùnrin lòun lọ ó náà ti ṣe òun ṣe nífẹ̀ẹ́ ọkọ mi gbogbo táìmù tí mo sọ ẹ̀ but the pains tó wà ń bẹ̀ ìfẹ́ tí mo ní sí fẹ́ pé mo fẹ́ ṣe tèmi padà ni kò ṣe ìfẹ́ jù kéèyàn nífẹ̀ẹ́ èèyàn kéèyàn pé the kind of bó ṣe betray òun yẹn ó hot òun gan ni òun á lọ síbẹ̀ tó máa dúró báyìí lọ ṣe máa jáde ìgbà méjọ Sunday tó máa ń lọ sí chọ́ọ̀chì tó bá drive kọjá ìgbà míì òun á rí
wà lọ báńtì yẹn kí yẹn ṣe wá dé wọ́n wá ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ ẹ̀ ìyàpọ̀ ẹ̀ wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n ti believe pé secret àwọn ó ti tán pé nobody tó mọ secret àwọn and there is only thing tó lè ṣe bóyá kò ṣe bó ṣe máa travel out kò travel out ó lè ṣe kínní kó o ṣe new identity orúkọ ẹ̀ náà ló ṣì ń jẹ́ face ẹ̀ ló ṣì máa lò kò wá change orúkọ ẹ̀ pé o ti change orúkọ ẹ̀ sí orúkọ mi àforúkọ kan kún àti changing of name and everything la travel out àbí ká lọ fọlọ́pàá mú ọkọ ẹ̀ àbí báwo ọ̀nà sọ pé ok nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ó ṣì wà ní court wọn ti parí ẹ̀ bó lè ṣe fẹ́ ṣe ẹ̀kọ́ rẹ̀ ti dissolve kún court nísìn wà á lè travel bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ nǹkan táwọn fẹ́ ṣe sí bí kan náà àwọn boys àti ṣèkínà sọ pé ọmọ tó sọ pé ó ṣe kí ni ẹ jẹ́ ká kidnap ọmọ yẹn kó wá lọ sọ̀rọ̀ ní court pé kò rí bẹ́ẹ̀ ẹ bá kidnap ẹ̀ tán tí wọ́n ti tọ́ṣọ ẹ̀ dáadáa pé tó bá lọ sọ́ńbẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ sí máa gún ọ̀nà dáhùn lọ́ọ̀yà yẹn ti wá ni ẹ máa sọ pé gbogbo wọn tó wà bẹ́ẹ̀ ti wá ni kò máa lọ ṣẹlẹ́rìí wípé lóòótọ́ òun kọ́ ló fún ẹ lóògùn jẹ ṣùgbọ́n easy ó jẹ́ kidnap ọmọ yẹn àti ṣeun ẹgbàgbé ibi tí màá pa ẹ wà ibẹ̀ ni màá láì wà wọ́n kidnap ẹ the next one tá a máa lọ sí kinní báyìí ọ̀nà àwọn tóun bá jẹ́jọ́ wọ́n ní wọn ò wá mọ́ òsì ní ìṣẹ́ táwọn máa lọ sí kinní báyìí wọ́n ti gbé lọ́wọ́ ó ti wà ní mọ́tò wọn ò tí ì sọ̀rọ̀ kankan fún un ẹni kó ṣáà ní sùúrù nígbà tá a máa dé inú courtroom wọn bá da ẹjọ́ nù wípé àwọn tó bá mi dẹ́jọ́ o wọn ò wá mọ́ àwọn tó bóun dẹ́jọ́ wọn ò wá that means pé ẹjọ́ yìí tó bá yẹ pé ó ní lẹ́sẹ̀ ńlẹ̀ lóòótọ́ ni wọ́n á wá bó ṣe dájọ́ yẹn nù nìyẹn wọ́n dẹ́jọ́ yẹn nù wọ́n sọ pé wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì tó bá mi ṣèjọ́ ọkọ mi ló employ lọ́ọ̀yà tó bá mi ṣèjọ́ bọ̀dọ̀ nípọ̀ ti mú déètì mi lọ́ọ̀yà yẹn ò mọ anything àti ṣeun wọ́n ṣe gbogbo everything tán ẹ ṣe máa ń rí i pé wọ́n ṣe máa mú ẹlòmíì wọ́n máa ní ọmọ lọ sí court ó ń lọ sí ẹni tó bá ní kéèsì gan kò ní rí á sì máa lọ sẹ́wọ̀n wọ́n ṣàyànjú gbogbo ẹ̀ pé àwọn tó bá mi ṣe kéèsì wọn wà mọ́ o kìíní kan òṣèdẹjọ́ nìyẹn wọ́n máa dá padà nígbà tí wọ́n dá padà wọ́n wá sọ fún mi pé gbogbo nǹkan burúkú tó ṣe ó lọ jẹ́wọ́ ẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ó máa dà sí lórí ó máa dà wọ́n mú dé kóòtù yẹn o orí mi o nígbà tí a fi gbẹ̀dọ̀ àkúrò wọ́n lọ dá padà wọ́n ṣe kidnap ẹ̀ wá èmi tí mo jẹ́ kíní mi ò mọ̀ wọ́n ní àwọn kan fẹ́ ṣe mí láàánú ni o pé àwọn ò fẹ́ involve mi nínú àwọn nǹkan ṣé táwọn ṣe ń tà wọn but tí ó bá jẹ́ wípé wàá travel ṣé màá lọ sí Saudi bí wàá sọ pé ṣé màá lọ Saudi ìkànnì àwọn boys tó wà bẹ́ẹ̀ kan tàn lórí pé Saudi tí mo lọ ọjà ni mo ń gbé lọ wípé àwọn dèrò pé mo ṣe kúrò ní wàhálà kan kí n bẹ àti ṣèkí náà yẹn pé kí wọ́n jọ kí má jẹ́ kó gbé ọjà kó sọ nǹkan míì bó ṣe kó má bá wọn fọṣọ ndé wà bá wọn fọṣọ pé wò fẹ́ gbé ọjà yẹn lọ pé kàn jọ kó tó dé máa mú un ní Saudi wọ́n máa pẹ́ ẹni o tó bá ti mú ní Saudi báyìí nọ́mbà wọn ò ní lọ mọ́ ò ní rí wọn pé ò ní rí wọn dárúkọ wọ́n máa pẹ́ dànù ni ìyẹn ló dáhùn ló gbó ṣe lọ́ba wọn yẹn pé mo fẹ́ àdó pàmpán ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú òun ẹ má jẹ́ kó òun lọ Saudi má jẹ́ kó òun gbé òun lọ Saudi ní ó gbé ọkọ lọ Saudi mo kò fẹ́ kó lọ rest bẹ́ẹ̀ ni ní ẹjọ́ má jẹ́ kó òun lọ Saudi kìíní kan ó ṣe pé ìwọ olórí burúkú ni ẹ pàtó ọmọ ẹ ti wọ ìbọn mo ti mọ̀ pé ojú ẹ ti ràn sí o ti sọ fún òun no problem o ti mọ̀ náà nìyẹn gbogbo ohun tó ń ṣe tí mo ṣe pátápátá báwo lè ṣe máa san owó ẹ ó ní àkọ́mọ̀jẹ́ kó jẹ́ pé Saudi lòun máa lọ ó ní òkè má wọrí wà lọ Dubai the same thing ni kí ni Saudi kí ni Dubai ó ní má wọrí ó máa lọ máa bọ̀ sẹ́ fọkànbalẹ̀ ó náà ti ṣe òun gbọ́jà lọ òun dẹ̀bọ̀ padà ìgbà tó ń dúró gbogbo orí tán ṣe fún òun pátápátá òun sanwó ẹ̀ o òun lọ òun bọ̀ òun ní sọ jù bẹ́ẹ̀ lọ ń bẹ̀ yẹn